Nínú ìwé Chronicles kejì orí 20 ẹsẹ̀ 20, bíbélì wípé ikọ̀ gba ọlọ́run gbọ́, olúwa ọlọ́run rẹ̀ ikọ̀ gbà á gbọ́, àmọ́sẹ̀ rẹ̀ múlẹ̀, ikọ̀ dẹ̀ gba ìyẹn ìránṣẹ́ rẹ̀ hàn gbọ́, ìwà àṣerere. Ọ̀rọ̀ mi dorí òdorí lóní o, ó dá lórí Námánì olórí ogun Syria. Námánì olórí ogun Syria ni ọkùnrin takuntakun ni, ọkùnrin wàwà wówó, ọba Syria jẹ́ kó yan rẹ̀ kiri torí pé ọ̀pọ̀lọpọ̀ ogun ni Námánì ti bá ń ṣẹ́, ṣùgbọ́n kíní kan bàjà ò jẹ́, apá rẹ̀ àwọn gùjù tán rẹ̀ lọ. Òun lọ̀rọ̀ Námánì o, adẹ́tẹ̀ ni, pẹ̀lú kó ti ṣakíkanjú tó ẹ̀tẹ́ ni, ó bùkù, òun làbùkù inú ayé rẹ̀. Mọ̀ mójú di ọ̀nì kọ́ ni nínú kọkùnrin ti lágbára tó ní bá ní ọlọ́run jákòyà gbé ọ̀dọ́mọdé kan kó lérú ara ilẹ̀ Ísírẹ́lì náà ti kọ́ ọmọ ní lérú wá kọ́yá bá ń gbé lulẹ̀ Námánì. Ọmọ ọ̀dọ̀ ìyàwó Námánì ní ọmọbìnrin ní í ṣe. Ọjà kan dejọ́ kan torí ọmọ kan ti gbé olórí ogun nìkan ti gbé ká kan gbé pamọ́ torí ẹ̀tẹ́ rẹ̀. Bóyá ọmọ nìkan láǹfààní láti dé ibi kì olórí ogun ní kì í gbé. Ọjà kan yà wí hàn ọ̀gá rẹ̀ kó gbà á súṣẹ́. Kíkì ìjàre ò mọ́ mi, kíkì mo bínú sí un, kíkì mo wí ọ̀rọ̀ ọmọdé ni. Yé bá dáa, bá jẹ́ pé dádì ra lulẹ̀ olórí ogun ra, general ra, kó bá yọ̀ lọ sí Samaria níbi kó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run kẹ́ẹ́lẹ́bẹ̀ wòlíì kẹ́ẹ́lí Samaria, wòlíì Èlíṣà, ikọ̀ bá yóò débẹ̀, ikọ̀ bá gbàdúrà kó ẹ̀tẹ́ rẹ̀ á lọ o. Ikọ̀ bá gbàdúrà kó ìkẹtì àìsàn kìí ṣe ni ya kó lébẹ̀ mẹ́mọ̀ bóyá ọtí rún gbà kọ́ ọmọọṣẹ́ ọ̀rà rẹ kó gbà ọ́ ní ìmọ̀ràn, àbí ìránṣẹ́ rẹ kó jẹ́ pé wọ́n gbà ọ́ ní ìmọ̀ràn wí kó bá ṣe yìí kó bá ṣe tọ̀hún, wí Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ. Lùgbà kó bá ti gbọ́rùn bẹ́ẹ̀ yìí ni mo mójú di ni kọ́ ni, mo wí eru ni, mo wí ọmọ ọ̀dọ̀ ni, mo wí dírẹ́bà rẹ lè gbà ọ́ lámọ̀ràn. Sọ ni kọ́ Ọlọ́run yóò lò kó ọ́ kó jẹ́ pé kò ṣe ìyanu rẹ̀ ká sí òmùṣẹ nínú ayé rẹ. Ọlọ́run ń retí pé ká lẹ́mí rẹ̀lẹ̀, ká gba tọmọnìkejì, ká gbá àrò. Mo wí àtẹ̀lé rẹ lọ ní ṣé ó yóò gbà mí lámọ̀ràn kó yóò ṣe mí ní rere. Ọmọ kékeré ni lọ́lọ́run lo eru náà ìpè líbẹ̀ ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run Olódùmarè ni. Ọjà kan jẹ́rí yàrá ìmọ̀ye ohun kẹ́kọ̀ọ́ ohun kókó ju yìí ni lọ́gán pé Ọlọ́run yóò ṣe àná onígbàgbọ́ ẹ̀dẹ̀ kẹ́kọ̀ọ́ líbẹ̀ ẹni bá ní. Ó yẹ ká jẹ́rìí sagbára Ọlọ́run kété Ọlọ́run ń ṣe lówájúra nínú ìjọ Ọlọ́run nínú ìsọjí kété wọn ni. Ṣe ké kàkà gbó bí ìgbà ká wo sinimá lásán. Ọlọ́run fẹ́ ká máa jẹ́rìí ká bá wọnú ayéra náà lọ ẹtọ́nà àárọ̀ Ọlọ́run líbẹ̀ lọ́pọ̀ ògbà kété wọn kọ́ Ọlọ́run ń ṣe ni. Ó yẹ ká mú àtó ẹ̀rọ àmúrìnlétí torí kó bá mú tó rà àmúrìnlétí èyí náà ìrẹ̀rù gbàgbọ́ náà sókè ajákun gbégbèsè gbàgbọ́ nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. Námánì ọkà lọ o nígbà kan ọba ti kọ lẹ́tà kó ọba olùkejì ọba Syria kọ lẹ́tà sọ́ba Samaria. Ìgbà kan ní ìdẹ́dọ́ náà rí i pé èyí kọjá agbára àwọn ọba Samaria ọjà kò ránṣẹ́ sí wòlíì Èlíṣà. Ìgbà kí Námánì ìdádọ́dọ̀ wòlíì ni ó títí ó rò pé bí wòlíì ayé òde òní wòlíì ẹ̀ra kan kóra ranjọ sórí òkè kan pọ̀ rọ́tàn níjẹ́ ká ní kára aṣoríṣiríṣi eré orí ìtàgé lówájú rẹ̀. Wòlíì nìkan ra wí hàn gẹ́lẹ́ pé kẹ̀yà wẹ̀ lódò omi kẹ̀lẹ́bẹ̀ẹ́ ni omi Jọ́dánì. Ìwòlíì ni ó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì létẹ̀rẹ̀ wọ́n ti wí bá ó ti ṣe lọ́nà ní ìrèrò nínú ọ̀ra rẹ̀ wí ṣe omi gan kọ́ dá ìyẹn sunmi púùlù gan lúlu bí kò ń ti kó bá jẹ́ pé ọ̀rọ̀ omi ni. Bẹ́ẹ̀ lọ nìkan lọ́ra ìránṣẹ́ rẹ̀ rí wí àbá ìránṣẹ́ Ọlọ́run lámọ̀ pé èyí ẹ̀mẹ́sì jẹun ìránṣẹ́ ẹ̀mẹ́sọ ni kẹfẹ́ kàn ṣeun kàn sọ́dọ̀ rẹ̀ ṣá Ọlọ́run lè mẹ́sìn ẹ̀kọ́ bá ti wí hàn ẹ̀kọ́ yà á ṣe gbẹ̀làbà níjàkùnrin lọ o ọjàkùnrin yà á wẹ̀ nínú odò omi nì bẹ́ẹ̀ rẹ̀ méje náà kẹ́ wẹ́ jákun wẹ́ ọ̀rá rẹ̀ jákun dá ṣáká. Bẹ́ẹ̀ mọ orú ìṣòro kan nílò ní mo mú dá lójú pé èsù kẹ̀kẹ́ yọ ọ́ lẹ́rùn kọ́ Ọlọ́run yọ yanjú rẹ̀. Gba Ọlọ́run gbọ́ kábàáyọ̀ mọ́sẹ̀ rẹ̀ múlẹ̀, gba ìránṣẹ́ rẹ̀ hàn gbọ́ kọ́ba yóò ṣe rere kọ́ba ti ṣe bàbá ni wàá rí ìyanu Ọlọ́run o lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kété ogun kan bá ọ fínra lónìí lórúkọ Jésù Kristi mo fagilé hàn gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìlérí rẹ̀ wàá dẹ̀ ṣe rere. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán
mo mójú tẹ́ńbẹ́lú ọmọ iṣẹ́ rẹ, mo mójú tẹ́ńbẹ́lú ọ̀nìkẹ́ ràn ọmọ ọ̀dọ̀ rẹ nínú ilé. Ire o.